Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo Won mú wá sí ti gbòyìn láti kọ̀nà jígẹ́ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ní ọkùnrin ọ̀rìn bẹ́ sílẹ̀ bí àwọn agbébọn ṣe gbé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rìnlénígba 280 ní ìpínlẹ̀ Kaduna. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn agbébọn ṣe gbé olùkọ́ kan ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti mú ọkùnrin kan fún ẹ̀sùn pé ó yí ìyàwó rẹ̀ lọ́rùn pa ní ìpínlẹ̀ Rivers. Àjọ NSCDC ti mú bàbá ẹni ọdún 95 fún ẹ̀sùn ìjínigbé ní ìpínlẹ̀ Kano. Àwọn ìgárá ọlọ́ṣà gbẹ̀mí ènìyàn 3 ní ìpínlẹ̀ Jigawa. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún polówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Yánpọnyánrin bẹ́ sílẹ̀ bí àwọn agbébọn ṣe gbé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rìnlénígba 280 ní ìpínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn wákàtí 24 tí wọ́n jí àwọn obìnrin igba gbé ní ìpínlẹ̀ Borno. Àwọn obìnrin náà ni wọ́n jí gbé ní Ngala nígbà tí wọ́n ń ṣe igi nínú oko wọn. Ní ọjọ́bọ̀ Thursday ni àwọn agbésùmọ̀mí yabo Boningora ní ìjọba ìbílẹ̀ Chicken. Ọ̀kan lára àwọn olùkọ́ náà ní àwọn ikọ̀ vigilante ni wọ́n gbìyànjú láti lé àwọn agbésùmọ̀mí náà látàrí ìfisùn tí àwọn ṣe sí olórí agbègbè ọ̀hún pé wọ́n gbé àwọn olùkọ́ àti ọmọ iléèwé lọ. Ní GSS Kuriga wọ́n gbé akẹ́kọ̀ọ́ 197 lọ gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ó ní ó tó ọ̀rìnlénígba 280 akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ti gbé lọ. Olórí iléèwé náà health teacher pẹ̀lú àwọn olùkọ́ mìíràn wà lára àwọn tí wọ́n jí gbé. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn agbébọn ṣe gbé olùkọ́ kan nípínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí alágbára lórí jíjí tí wọ́n jí olùkọ́ iléèwé kan Adégbènjó Adélọ́wọ̀ gbé ní agbègbè Alábàtà ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdútọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ìròyìn ní Adélọ́wọ̀ olùkọ́ ní ilé ìwé girama Alábàtà Community High School Alábàtà Òṣìẹ̀lẹ̀ ni wọ́n gbé nínú oko rẹ̀ tó wà ní agbègbè yìí kan náà. Òdútọ́lá wá ní ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti lè dóòlà ẹni tí wọ́n jí gbé ọ̀hún tí àwọn yóò sì fi kélé òfin gbé àwọn tó ṣiṣẹ́ náà. Wọ́n ti mú ọkùnrin kan fún ẹ̀sùn pé ó yí ìyàwó rẹ̀ lọ́rùn pa ní ìpínlẹ̀ Rivers. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers ti sọ ní ọjọ́bọ̀ Thursday pé àwọn ti mú ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Michael Chidozie fún ẹ̀sùn pé ó na ìyàwó rẹ̀ tí ó sì tún yí lọ́rùn pa
ní ilé ìgbé wọn ní mile 4 lẹ́bàá Port Harcourt ní ìpínlẹ̀ náà. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí Ufoma Herrera Chidozie tí ó wá láti ìpínlẹ̀ Delta ni wọ́n ní ó pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìfarapa tí ó ní nígbà tí ọkọ rẹ̀ lù ú ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 5 oṣù kẹta ọdún 2024. Àwọn ọmọ tí wọ́n ní ọjọ́ orí wọn jẹ́ ọdún 10, 7 àti 5 tí gbogbo wọn jẹ́ ọkùnrin. Ọkùnrin yìí ni wọ́n ní ó pe ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ láti wá sí ilé àwọn ṣùgbọ́n tí ó ti sá lọ kí ìyẹn tó dé. Àjọ NSCDC ti mú bàbá ẹni ọdún 95 fún ẹ̀sùn ìjínigbé ní ìpínlẹ̀ Kano. Ikọ̀ Operatives of the Nigerian Security Civil Defence Corps NSCDC ẹ̀ka ti Ngbogo ní ìpínlẹ̀ Kano ti mú afurasí ajínigbé kan Ibrahim Usman ní Yàdúrà quarters Irohin Kayegbo ní ìjọba ìbílẹ̀ Ogbongo ní ìpínlẹ̀ náà. Alukoro fún àjọ NSCDC Ibrahim Abdullahi ló fi èyí léde ní ọjọ́bọ̀ Thursday. Ó ní ẹni ọdún 95 afurasí Ibrahim Usman gbé ọmọdékùnrin kan ọmọ ọdún 3 tí ó jẹ́ alábàágbé rẹ̀ ní agbègbè náà tí ó sì gbìyànjú láti gbé pamọ́ sí ilé ọ̀rẹ́ rẹ̀ tí ó wà ní Otoro bypass ní ìpínlẹ̀ Kano. Gẹ́gẹ́ bí Abdullahi ṣe sọ, ó ní ìwádìí náà ti dé gbèdéke tó lápẹẹrẹ tí àwọn yóò sì taari afurasí náà lọ sí ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá ti parí. Àwọn ìgárá ọlọ́ṣà gbẹ̀mí ènìyàn 3 ní ìpínlẹ̀ Jigawa. Àwọn afurasí adigunjalè ní ọjọ́ ìṣẹ́gun Tuesday gbẹ̀mí àwọn ènìyàn 3 ní ìjọba ìbílẹ̀ Benin Kudu ní ìpínlẹ̀ Jigawa. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Lawan Shizu fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́rú Wednesday ní Dùsẹ̀. Ó ní ìròyìn tó àwọn létí ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní aago 8 alẹ́ láti abúlé Higi pé àwọn agbébọn 3 wọ agbègbè náà pẹ̀lú ọ̀kadà. Ó ní ní kété tí àwọn gbọ́ ní àwọn ikọ̀ kan ti lọ síbẹ̀ tí àwọn adigunjalè náà sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn èyí tí ó lọ bá ọkọ̀ kan ẹlẹ́ni 4 tí wọ́n sì gbẹ̀mí awakọ̀ ọkọ̀ náà ẹnìkan tí wọ́n pè ní Garba Hassan àti àwọn èrò 2 mìíràn Garba Maiwake àti Shehu Saide. Agbẹnusọ náà ní àwọn ti gbé àwọn òkú náà lọ sí ilé ìgbókùsí Federal Medical Center Benin Kudu tí ó sì ní ikọ̀ náà ti ń wá àwọn afurasí ọ̀hún. Oníjù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Ògúnolúwa Fúnmiláyọ̀ Adéṣẹ́wọ̀. Kayegbo